Ẹ̀yin ọmọ Yewa-Awori, ṣé ègún ló ń bá wa jà bí ẹ̀tanú? Láti ọdún 1976 tí wọ́n ti dá ìpínlẹ̀ Ògùn sílẹ̀, kò tíì sí ọmọ Ògùn West tó ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn rí. Ohun tó máa ń fà á ni bí àwọn èèyàn méjì tàbí mẹ́ta ṣe máa ń jáde ní Yewa-Awori fún ipò gómìnà, tí èyí sì máa ń pín ìbò wọn yẹ́lẹyẹ̀lẹ tó bá dọjọ́ ìbò. Ohun mìíràn ni ti ìlérí asán tí àwọn àgbà olóṣèlú máa ń ṣe fún ọ̀pọ̀ àwọn èèyàn tó láàmìlàaka ní ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn. Mo rántí pé ohun tí kò jẹ́ kí àwọn kan tẹ̀lé Honorable Akinlade ti ẹgbẹ́ òṣèlú APM àti GNI lọ́dún 2019 ní ti ìlérí tí àgbà olóṣèlú kan ṣe fún àwọn tó lẹ́nu lọ́rọ̀ ní Ògùn West. Ohun tí a gbọ́ ni pé àgbà olóṣèlú yìí ní kí wọ́n gbárùkù ti ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó jáde nínú ẹgbẹ́ òṣèlú APC kó lè di gómìnà ìpínlẹ̀ Ògùn. A tún gbọ́ pé olóṣèlú yìí ṣèlérí fún wọn pé èyí máa ràn òun lọ́wọ́ láti sọ Yewa-Awori di gómìnà lọ́dún 2027 torí òun lòun máa gbapò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ọ̀gá òun, ìyẹn ààrẹ Muhammadu Buhari. Àmọ́ ní bí a ti ń sọ yìí, àgbà olóṣèlú yìí ò di ààrẹ Nàìjíríà mọ́. Ṣé èyí ò yẹ kí ẹ̀yin ọmọ Yewa-Awori rò ó pé ọdún 2027 tí wọ́n fi ń sọ̀rọ̀ fún wa yìí, ó ṣeé ṣe kí ọmọ Yewa-Awori má dé ipò gómìnà torí àgbà olóṣèlú yìí kọ́ ni ààrẹ orílẹ̀-èdè báyìí. Ẹ má gbàgbé pé tí ìjọba tó wà nípínlẹ̀ Ògùn bá tún lo ọdún 4 míì sí i, Ìjẹ̀bú ti lé ọdún 16 nípò gómìnà ìpínlẹ̀ Ògùn nìyẹn. Ó sì dá mi lójú pé àwọn Ẹ̀gbá kò ní gbà kí Ìjẹ̀bú ju àwọn lọ ní ipò gómìnà. Ẹ̀gbá máa tún jáde lọ́dún 2027 nìyẹn. Ó ṣeé ṣe kí wọ́n sì jáwé olúborí o. Tó bá wá jẹ́ pé Ẹ̀gbá ló bá wọlé sípò gómìnà lọ́dún 2027, ìgbà wo gan-an ló máa tó kan Yewa-Awori? Tí a bá wá fi ọdún 14 kún ọjọ́ orí àwọn aṣíwájú olóṣèlú tó wà ní Ògùn West, ṣó máa rọrùn fún wọn láti sáré sọ́tùn sósì láti jà fún Yewa-Awori? Ẹ má jẹ́ kí àwa kan ro bí a ṣe ń rówó ná nínú ìjọba tó wà níta yìí àti ipò òṣèlú tí a dì mú. Ẹ jẹ́ ká gbárùkù ti ara wa. Ẹ jẹ́ kí a gbà pé àsìkò yìí gan-an ni Yewa-Awori fẹ́ lọ di gómìnà ìpínlẹ̀ Ògùn. Torí Biyi Otegbeye nìkan ló jẹ́ ọmọ Yewa-Awori tó jáde láti du ipò gómìnà. Ìdí mìíràn ni pé ọ̀pọ̀lọpọ̀ àgbààgbà àwọn olóṣèlú ló wà lẹ́yìn Biyi Otegbeye. Bẹ́ẹ̀ ni Ọ̀túnba Gbénga Daniel, Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósù, Sẹ́nitọ̀ Tolú Ọdẹ́bíyì àti Ọ̀gbẹ́ni Lékan Adégbìtẹ́ gan wà lẹ́yìn Biyi Otegbeye tí wọ́n sì sọ pé àfìgbà tó bá di gómìnà káwọn tó padà lẹ́yìn ẹ̀. Ẹ̀yin ọmọ Yewa-Awori, ẹ jẹ́ kí àwa gan lo àǹfààní yìí ká fi gbárùkù ti ọmọ wa, kí gbogbo wa túyáyá ká lọ dìbò fún ẹgbẹ́ òṣèlú ADC, ẹgbẹ́ bọ̀mí lọ́wọ́ kí n bọ̀ ẹ́ lọ́wọ́, kí Biyi Otegbeye lè di gómìnà. Ẹ má sì gbàgbé pé gómìnà nìkan ṣoṣo ló lè mú ìtọ́síwájú àti ìlọsíwájú tó láàmìlàaka bá àgbègbè rẹ̀. Gómìnà nìkan ṣoṣo ló lè tún àgbègbè rẹ̀ ṣe. Gómìnà kan ṣoṣo ó lágbára láti ṣe ohun tó bá wù ú kí ìlọsíwájú àti ìdàgbàsókè kó lè bá àwọn tí wọ́n wà ní agbègbè rẹ̀. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, ẹ̀yin olóṣèlú ní ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ní Yewa-Awori, ẹ dìde, ẹ panupọ̀, ẹ má fi ẹ̀tanú ṣe, ẹ má wo ti nǹkan tí à ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká ro tọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká lọ dìbò fún Barrister Biyi Otegbeye kó lè wọlé sípò gómìnà tí a bá tó fi kí àǹfààní tí a ní lọ́wọ́ ẹ̀ má bàa fò wá ru. Torí tí àǹfààní yìí bá fò wá ru, ó ṣeé ṣe kí àti di gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn ó ṣe kìíní díẹ̀ o.